ìwọ tó bá rí pé ó ṣẹ̀ èèyàn tó já sí pé tí o wá ń wò pé àgbàlagbà lẹni tó ṣẹ̀ yìí, ọ̀jọ̀gbọ́n ni, tàbí ó ṣẹ̀ àwọn àgbàlagbà náà, àwọn nǹkan kékeré ni wàá ṣe tó o sì mọ bí wàá ṣe lọ bẹ̀ wọ́n, tó o sì mọ pàtó ibi tó lè wá wọn sí, tó já sí pé ẹni tó sì ṣẹ̀ yìí ó ṣeé ṣe kó máa dínà mọ́ ẹ, àbí tó wá ṣe ìwádìí tó wá rí pé wọ́n ń dínà mọ́ ẹ, ẹni tó ṣẹ̀ ń dínà mọ́ ẹ tọ̀, iṣẹ́ kékeré ló máa ṣe. Ọmọ ìyá mi, lọ bá mi wá irú woro díẹ̀, ìbá jẹ́ 100 naira, ó ti tó. Ewé oríjì, òòjọ́ tàbí tútù, ẹ gún papọ̀ mọ́ àwọn méjèèjì mọ́ ara wọn, ẹ fi po ọṣẹ ìyówù tó bá wù yín, ẹ máa fi wẹ̀ ní àràárọ̀ ní ojoojúmọ́ ní everyday. Pẹ̀lú ògo Ọlọ́run, kò sí ẹni tẹ́ ẹ ṣẹ̀ tí ò ní dáríjì yín. Ẹ̀yọnú tó dáa ni, ìyọnú ìdáríjì tó dáa ni. Ẹ lọ gbìyànjú ẹ̀ wò, á jẹ́ fún yín o. Ìwọ tó bá sì láǹfààní láti rí fídíò mi, gbìyànjú bá mi fi ṣọwọ́ sí èèyàn mi láti kí òun náà lè jàǹfààní ẹ̀. Àdúrà wa gbà pẹ̀lú ògo Ọlọ́run. Ire o.